ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni níbikíbi tó bá wà ṣáàtì máa wojú tó lé ojú tó kò òwe Yorùbá ni ìròyìn tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lọ bá mi rí wọn àbò fẹ́ polówó ọjà lọ bá mi rí wọn ojú tó lé ojú tó kò òwe Yorùbá ni. Praise the living Jesus. Our God is good all the time. Our God is good all the time. Mo kí gbogbo yín pátápátá níbi tẹ́ tí ń wò mí káàkiri àgbáńlá ayé. Lórúkọ Jésù ẹ máa ní ẹ̀rí. This is your one and only Prophetess Stella Ayọ̀fẹ́ Jésù. God bless you in the name of Jesus. Lórúkọ Jésù òjò àánú yín máa rọ̀. Lórúkọ Jésù ilẹ̀kùn àánú yín máa ṣí o. Lórúkọ Jésù ẹ máa fọwọ́ gba oore, ẹ máa fọwọ́ gba àánú. Ìwọ tó mọ̀ tó dẹ̀ nígbàgbọ́ pé ìwọ ni ẹ̀rí kan, pariwo hallelujah ńlá níbi tó wà, hallelujah o, hallelujah. Sọ pé ọ̀rọ̀ tèmi ti dayọ̀ in the name of Jesus. Kí la máa sọ láàárọ̀ yìí? A máa sọ̀rọ̀ nípa ọgbọ́n. A máa sọ̀rọ̀ nípa ọgbọ́n. And I want to tell you that wisdom is profitable, is very, very profitable. Gẹ́gẹ́ bí ẹ̀dá ènìyàn, ìgbésẹ̀ tí ẹ̀dá bá gbé, a nílò ọgbọ́n Ọlọ́run. Sorry. A nílò ọgbọ́n àti òye Ọlọ́run. A nílò agbára. I've once spoke about power, but I'm going to talk about wisdom today. A nílò ọgbọ́n gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run, a nílò ọgbọ́n Ọlọ́run. Gẹ́gẹ́ bí ìránṣẹ́, gẹ́gẹ́ bí ẹni tí Ọlọ́run ń lò láti ran àwọn ènìyàn lọ́wọ́ kúrò nínú ìgbèkùn, a nílò ọgbọ́n Ọlọ́run. Ọgbọ́n dára, ó jẹ́ ohun tó wúlò gan. Ọgbọ́n jẹ́ ohun tó jẹ́ pé a máa lànà fún yàn. Ọgbọ́n jẹ́ ohun tó jẹ́ pé a máa mú yàn kúrò nínú òṣì. Ọgbọ́n jẹ́ ohun tó yẹ pé a máa mú nìyàn jókòó pẹ̀lú àwọn ọba aládé. Ọgbọ́n jẹ́ ohun tó yẹ pé ó máa ṣe èèyàn tó máa jẹ́ kí ènìyàn dé ibi rere tí èèyàn ò tiẹ̀ qualify fún. Ọgbọ́n jẹ́ ohun tó jẹ́ pé ó máa mú kí àwọn tó jù yàn lọ kán máa wárí fún yàn gan pàápàá téèyàn bá jẹ́ ọlọ́gbọ́n ọmọ. Lórúkọ Jésù, ọgbọ́n tèmi àti ẹ̀yin nílò láti gbé ìgbé ayé ìrọ̀rùn. Ọgbọ́n tá a nílò láti lè jẹun níbi gíga. Fún ìwọ tó ń wò mí tó máa ṣe àmẹ́yẹ lónìí, ayérayé yọ̀ǹda ẹ̀ lé ẹ lọ́wọ́. Lórúkọ Jésù, ayérayé yọ̀ǹda ẹ̀ lé ẹ lọ́wọ́. Ọgbọ́n ni, we see so many content creators. Wọ́n máa create, wọ́n máa kàn ro one or two things, let's do it. Wọ́n lọ́dẹ̀ máa gbà fún wọn, wọ́n dẹ̀ ti bẹ̀ jẹ́ yàn. Ọgbọ́n ni. Ẹlòmíì máa rò ó. Tọ́fọ́mọ yẹn kó máa ń tilẹ̀kùn. Ẹlòmíì máa rò ó wípé jẹ́ kí n ṣe irú nǹkan báyìí, jẹ́ n gbé ìgbésẹ̀ báyìí, tó bá ní ọgbọ́n àti òye Ọlọ́run á jẹ́ kí ohun tó ṣe kó ṣe kíni kó bọ́ sí i. Lórúkọ Jésù, ìgbélé tó wà yẹn, ìgbésẹ̀ tó wà yẹn, ọgbọ́n tó nílò láti tayọ níbẹ̀ lórí òwò tó ń ta yẹn, lórí business tó ń ṣe yẹn, ọgbọ́n tó nílò tó máa fi ṣiṣẹ́ díẹ̀ tó máa rówó ńlá, tó bá ti ṣe àmì yìí o, lórúkọ Jésù ayérayé gbélé ẹ lọ́wọ́. We need wisdom. We need wisdom. Now, let's go to the book of Ecclesiastes, verse 10. Chapter 10, verse 10. Ẹ máa gbọ́, ẹ̀yin tẹ́ bá ní Yorùbá, ẹ lè bá wa kà, ẹ̀yin tẹ́ bá ní Yorùbá. If the iron be burned, and he do not welt the edge, then must he put so more strength, but wisdom is profitable to the rest. Wisdom is profitable to the rest. Mo fẹ́ wá nù ìwé Yorùbá, mo fẹ́ wá nù Bíbélì Yorùbá ni. Fẹ́ wá nù Yorùbá Ecclesiastes. Ọgbọ́n jẹ́ ohun tó jẹ́ pé a máa wúlò púpọ̀ níbi tí ẹ̀dá yẹ kó ti máa ṣe làkàkà, kó ti máa ṣe wàhálà, tó ti jẹ́ kó máa lo gbogbo agbára rẹ̀. Tó o bá ní ọgbọ́n, wàá lo agbára rẹ̀ níwọ̀nba díẹ̀, ìwọ̀nba díẹ̀ ló máa lò, ọgbọ́n á ṣe ìtókù.
In that same Ecclesiastes chapter 7, verse 11, verse 12, wisdom, like an inheritance, is a good thing and benefit those who see the sun. Wisdom is a shelter, as a money in a shelter, but the advantage of knowledge is wisdom preserve those who have it. Wisdom. Mo ṣì sọ̀rọ̀ nípa viral video tó ń lọ nípa Muyideen. Then I watched a video yesterday. While he was crying. Ó ń sun ẹkún, ó lọ fi rọ́ọ̀bù sójú. Ẹ̀yin tẹ́ bá wo video yẹn dáadáa, ẹ máa rí pé ó ń ṣe báyìí. Ẹ máa rí pé ó fi rọ́ọ̀bù sí. Why are people so wicked? Why? Ó fi rọ́ọ̀bù sójú. Ó fi rọ́ọ̀bù sójú kójú ẹ̀ lè pọ́n, kó lè máa sun ẹkún. I am Stella, Prophetess Stella Ayọ̀fẹ́ Jésù. Ẹ jẹ́ àgbàdúrà. I don't want to go beyond that. Mo bá máa sọ̀rọ̀ máa lọ jù bẹ́ẹ̀ lọ. Jẹ́ a sáré gbàdúrà. Olúwa, ọgbọ́n tó ń yọ̀yàn kúrò nínú ọ̀fìn ayé. Ọgbọ́n tí máa fi jáde kúrò nínú ọ̀fìn tí ayé sọ mí sí. Olúwa gbélé mi lọ́wọ́ sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ọgbọ́n tí máa fi kúrò nínú ọ̀fìn ayé. Olúwa gbé fún mi o. Fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Jésù Olúwa wa. Àmín. Ọgbọ́n tí mi fi ní bọ́ sí páńpẹ́ ọ̀tá. Olúwa yọ̀ǹda fún mi sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ọgbọ́n tí mi fi ní bọ́ sínú páńpẹ́ ọ̀tá. Olúwa fi fún mi o. Olúwa fún mi. 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 Jésù Olúwa wa. Àmín. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ayérayé, ọgbọ́n tí máa fi jókòó síbi gíga. Tèmi náà máa fi jókòó pẹ̀lú àwọn èèyàn ńlá láyé. Olúwa yọ̀ǹda fún mi sọ́dọ̀ àdúrà orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ọgbọ́n tí máa fi lálùyọ, tí máa fi gé èèyàn láyé. Èyí tí máa fi jókòó pẹ̀lú ọba aládé, tí máa fi jókòó pẹ̀lú àwọn èèyàn ńlá, tí àga mi máa fi wà níbi gíga. Yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Jésù Olúwa wa. Àmín. Mo béèrè ọgbọ́n tẹ̀mí náà máa fi dúró ṣinṣin nínú ìpè tí mi fi ní ṣubú. Olúwa fi fún mi, ó yá sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́, ọgbọ́n tí máa fi dúró ṣinṣin nínú ìpè tó pè mí sí, tí mi fi ní ṣubú, tí mi ní ṣubú ara ṣubú ẹ̀mẹ́, tí mi ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Olúwa fi fún mi. 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 Jẹ́rìí agbára lọ́nà àbáyọ, ṣiṣẹ́ ìyanu, ògo kó fọhùn, àánú kó sọ̀rọ̀. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Máa ṣí ọ̀mẹ́ níbi tó wà yẹn. Ọgbọ́n tó máa fi bọ́ lọ́wọ́ ogun lónìí, ọ̀run yọ̀ǹda fún ọ. Ọgbọ́n tí wọn náà máa fi gé ènìyàn láyé lórúkọ Jésù, ó yá gbà á. Ohun tó ìgbésẹ̀ tó máa gbé láyé, tó máa fi bọ́ sójú ọ̀nà lórúkọ Jésù, ó yá bẹ́ẹ̀ sì máa gbé lórúkọ Jésù. Ọgbọ́n tó fi ní bọ́ sínú páńpẹ́ òkùnkùn, àrìbẹ́lì kàsìndìtàdà lórúkọ Jésù, ọ̀run yọ̀ǹda fún ẹ. Ó yá bọ́ lọ́wọ́ ogun, ó yá lọ bọ́ lọ́wọ́ ìdè, lọ bọ́ lọ́wọ́ ọ̀tá, lọ bọ́ lọ́wọ́ ọ̀tá. Àánú wá ọkàn, àánú wá ọkàn, àánú wá ọkàn. Ó dẹ̀ ti dára fún ọ. Ṣàmì tó ní ìtumọ̀. Jésù Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. O fẹ́ ká jọ gbàdúrà lórí nǹkan kan, àbí nǹkan kan ń dà ọ́ láàmú, àbí nǹkan kan, àbí o fẹ́ mọ àwọn àṣírí nǹkan kan, pè mí sórí nọ́mbà ẹ kó send message sí mi. O lè send message, is my WhatsApp number 08119466225 08119466225.
194662225. That's my WhatsApp number. Let us pray together and let's see what God will do. And I believe that this time around is your time to testify. Is your time to testify. Trust God and believe that there is nothing impossible for him. Ask for wisdom. The Lord will bless you in Jesus' name. This is Altar of Mercy Prayer and Praise Center. Altar of Mercy Prayer and Praise Center, and the Lord will bless you in Jesus' name. You can call on me anytime you want us to pray together, and the Lord will answer your prayer in Jesus' name. God bless you. Èèyàn burú ìkàlẹ̀ èèyàn kí Olúwa máa kó wa yọ ni. You need wisdom. And everything you do, you need wisdom. The kind of people you mingle with. Èmi náà báyìí aṣọ ẹni tí ò tiẹ̀ mọ kíní lè. Àìmọye àwọn náà ń tà dá tá àbọ̀ sórí social media wá sọ. Àìmọye that they betray. Somebody did something to me. Anytime tí bá ń rò mo máa ń wò pé Olúwa má jẹ́ n lè gégùn fẹ́ nìyí ni. Olúwa ṣáà just deal with that person. Because even though if you hear it, you will shout, kí ló dé? All the men of God, this is the time you need to pray for your son, Amuson. This is the time you need to. Is a child of God who has a very good heart to help. Woman sọ pé nǹkan tí Agbala Gabriel ń ṣe yẹn is my dream. Is what I love to do. It's what I love to do. Anytime I see him do it, I laughed and I like him like. And I prayed for him. God will take you higher. You'll be great in life. Because ó ní ọkàn láti ran àwọn ènìyàn lọ́wọ́. Definitely tó bá ní owó yẹn on his own. If we do it, he won't tax anybody to help some people. Then, mo fẹ́ ká mọ̀ pé kò sí ẹ̀dá kan tó kọjá àṣìṣe. When I first heard that he beat Muyideen, I felt, why beat him? Then I paused. Then mo rí sí yẹn, mo rí pé ẹni gan tí ẹ ń pariwo kò normal. Tẹ́ bá wo first video nígbà tó kọ́kọ́ lọ mú lábẹ́ bridge, ó ń sọ fún Agbala Gabriel pé mo máa tà yín o, máa tà yín. He was telling Agbala, I can only ọpọlọ òun máa ta Agbala Gabriel. Ó dẹ̀ máa ta ló sọ ó tàbí kò ta. Mostly, I don't want to say it's àwọn ìlú wọn yẹn. They are ingrates. Sorry to say it. Most of them, they don't. Bó ṣoore fún wọn, wọ́n fi gún ẹ lójú gbẹ̀yìn ni. Kí ló ṣe? Èmi ló ṣe. Òun náà máa sọ. None of his family saw him when he was hawking on that bridge, when he was suffering, when he looks like a madman. None of his family. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbé lórí so gbogbo yín ẹ rí ngbà yẹn o, ẹ rí ngbà yẹn. Kò sí kankan nínú yín tó rí ngbà yẹn o. None of you. That man, ó rí, ó dẹ̀ gbìyànjú láti ràn lọ́wọ́. Ó wá ràn lọ́wọ́ tán. Ọ̀rọ̀ wá ṣẹlẹ̀. Eyín bọ́yẹ close to, eyín àti ahọ́n bọ́yẹ close to. Wọ́n máa ń jà. They do have misunderstanding. That guy, may the Lord have mercy on him. Muyideen. Àánú nìkan ló nílò. K'Ọlọ́run ṣàánú fún. Because a normal human being will not do what he's doing. Yesterday he put kí ló ń pè sójú, ó fi rub. Ẹ lọ wo video yẹn dáadáa. Ẹ lọ wo video. Ẹ máa rí pé ó fi rub sójú. Because téèyàn bá sunkún, normally somebody is crying, you want to feel like you are in emotional mood, emotional mood. Àbí báwo yẹn sọ ìwò yẹn. Ó wá ń rò, wá ń sun ẹkún. Bóyá nǹkan tó là kọjá. Naturally the water will be coming out. Not like kí máa fojú pọ̀, kí máa ṣe báyìí. Ó ti lo rub sójú, ojú bá pọ́n, Ọlọ́run ó san oníkálukú lẹ́san.
Wisdom is profitable. Ask for wisdom so that you will not be misled, so that you don't go to a wrong way. You won't help the wrong people. Àwọn ẹlòmíì ti ran àwọn èèyàn lọ́wọ́ tó padà fa ogun sínú ayé wọn. Àwọn ẹlòmíì ti ran àwọn ènìyàn lọ́wọ́ táwọn padà wà nínú ogun báyìí. I am telling you the fact. We need the wisdom of God in everything we are doing, in everything we want to do. We need God direction. We need God to give us wisdom. You need to cry for it if you don't have. The kind of people, Olúwa àwọn ènìyàn tí mi tó máa kó bá ìrìn àjò mi, tó máa kó bá iṣẹ́ ìránṣẹ́ mi, má jẹ́ n kó wọn láyé. Olúwa má jẹ́ kí n kó wọn. Fún mi ní òye láti mọ àwọn ènìyàn gidi. And that kind of man Muyideen, to me, tó bá jẹ́ pé irú ọ̀dọ̀ mi irú èmi ni Muyideen, the first thing tí máa kọ́kọ́ ṣe ni pé ó need kan lọ check mental disorder. Because that guy need treatment. Kì í ṣe ilé náà kọ́kọ́ ń kọ́ fún. Èèyàn tó normal. I am Stella, Prophetess Stella Ayọ̀fẹ́ Jésù. Ẹ jẹ́ gbàdúrà. I don't want to go beyond that. Mo bá máa sọ̀rọ̀ máa lọ jù bẹ́ẹ̀ yẹn lọ. Jẹ́ sáré gbàdúrà. Olúwa ọgbọ́n tó ń yọ̀yàn kúrò nínú ọ̀fìn ayé. Ọgbọ́n tí máa fi jáde kúrò nínú ọ̀fìn tí ayé sọ mí sí. Olúwa gbélé mi lọ́wọ́ sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọgbọ́n tí máa fi kúrò nínú ọ̀fìn ayé. Olúwa gbé fún mi o. Fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Olúwa fi fún mi. Jésù Olúwa wa. Àmín. Ọgbọ́n tí mi fi ní bọ́ sí páńpẹ́ ọ̀tá. Olúwa yọ̀ǹda fún mi sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọgbọ́n tí mi fi ní bọ́ sínú páńpẹ́ ọ̀tá. Olúwa fi fún mi o. Olúwa fún mi. 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 Jésù Olúwa wa. Àmín. Pariwo orúkọ Jésù lẹ́ẹ̀kan tó. Ayérayé ọgbọ́n tí máa fi jókòó síbi gíga. Tèmi náà máa fi jókòó pẹ̀lú àwọn èèyàn ńlá láyé. Olúwa yọ̀ǹda fún mi sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọgbọ́n tí máa fi lálùyọ, tí máa fi gé èèyàn láyé, èyí tí máa fi jókòó pẹ̀lú ọba aládé, tí máa fi jókòó pẹ̀lú àwọn èèyàn ńlá, tí àga mi máa fi wà níbi gíga. Yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Olúwa yọ̀ǹda fún mi. Yọ̀ǹda fún mi. Jésù Olúwa wa. Àmín. Mo béèrè ọgbọ́n tẹ̀mí náà máa fi dúró ṣinṣin nínú ìpè tí mi fi ní ṣubú. Olúwa fi fún mi ó yá sọ́dọ̀ orúkọ Jésù. Ẹ̀mí mímọ́ ọgbọ́n tí máa fi dúró ṣinṣin nínú ìpè tó pè mí sí, tí mi fi ní ṣubú, tí mi ní ṣubú ara ṣubú ẹ̀mẹ́, tí mi ní fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́. Olúwa fi fún mi. 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 Jẹ́rìí agbára lọ́nà àbáyọ, ṣiṣẹ́ ìyanu, ògo kó fọhùn, àánú kó sọ̀rọ̀. Ó dẹ̀ ti rí bẹ́ẹ̀. Jésù Olúwa wa. Àmín. Máa ṣí ọ̀mẹ́ níbi tó wà yẹn. Ọgbọ́n tó máa fi bọ́ lọ́wọ́ ogun lónìí ọ̀run yọ̀ǹda fún ọ. Ọgbọ́n tí wọn náà máa fi gé ènìyàn láyé lórúkọ Jésù ó yẹ gbà á. Ohun tó ìgbésẹ̀ tó máa gbé láyé tó máa fi bọ́ sójú ọ̀nà lórúkọ Jésù ó yá bẹ̀ sí máa gbé lórúkọ Jésù. Ọgbọ́n tó fi ní bọ́ sínú páńpẹ́ òkùnkùn àrìbẹ́lì kàsìndìkàrà lórúkọ Jésù ọ̀run yọ̀ǹda fún ẹ. Ó yá bọ́ lọ́wọ́ ogun. Ó yá lọ bọ́ lọ́wọ́ ìdè. Lọ bọ́ lọ́wọ́ ọ̀tá. Lọ bọ́ lọ́wọ́ ọ̀tá. Àánú wá ọkàn. Àánú wá ọkàn. Àánú wá ọkàn. Ó dẹ̀ ti dára fún ọ. Ṣàmì tó ní ìtumọ̀ Jésù Olúwa wa. Àmín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ó fẹ́ ká jọ gbàdúrà lórí nǹkan kan àbí nǹkan kan ń dà ọ́ láàmú àbí nǹkan kan àbí ó fẹ́ mọ àwọn àṣírí nǹkan kan, pè mí sórí nọ́mbà ẹ kó send message sí mi. O lè send message is my WhatsApp number 08119466225
081 194 That's my WhatsApp number. Let us pray together and let's see what God will do. And I believe that this time around is your time to testify. Is your time to testify. Trust God and believe that there is nothing impossible for Him. Ask for wisdom. The Lord will bless you in Jesus' name. This is Altar of Mercy Prayer and Praise Center. Altar of Mercy Prayer and Praise Center, and the Lord will bless you in Jesus' name. You can call on me anytime you want us to pray together, and the Lord will answer your prayer in Jesus' name. God bless you. Hey, thanks for watching this video. Subscribe on our YouTube channel